gbogbo ọkùnrin tó bá bímọ obìnrin tó bá sì tọ́ ó lè fa sábàbí tí ó fi wọná. Gbogbo ìran tí obìnrin rẹ̀ bá ti wọ́ ìran wọn wọ́ ni láti ayé dálíkì àmọ́. Àwa ọkùnrin là ń tọ́ra wa àtọ́ àwọn obìnrin bọ́lọ̀ tí ní àtọ́ wọn. Èmi ó jáde lọ látàárọ̀ ní ìwà tí ìyàwó mi àtọmọ mi ó jẹ lọ. Ìyàwó mi ni ó dúró ti àwọn ọmọ. Kódà bàbá tún wáṣẹ́ fáwọn ìyàwó wa, àwọn iṣẹ́ tí ó tèjè kan wọn wọlé padà là ń wá fún wọn bí iṣẹ́ teaching tí wọ́n close ní 2-3 káyè tí lọ pàdé àwọn ọmọ nílé, iṣẹ́ nursing tí ó máa ṣe shift tí ó tè mọ́ lọ lé pàdé àwọn ọmọ. Ẹni tá ní ó jòkó tọmọ tí ò bá ti lẹ́kọ̀ọ́ ọmọ yẹn ò ní lẹ́kọ̀ọ́. Ẹ dákun mo fẹ́ máa wo bíbá ipò Islam, ààrí Islam sell fáwọn tí wọ́n ṣe Muslims torí pàwàgùn understand Islam. Ẹ̀sìn Islam kọjá mo kírun mo gbààwẹ̀, àwọn fundamental things ni ọ̀tọ̀ ní rituals, ká kírun ká gbààwẹ̀ ká lọ Mọ́kà, ọ̀tọ̀ ní relationship, ọ̀tọ̀ ní character, ọ̀tọ̀ ní behavior. Half nìyẹn nínú Islam, half nírun. Tí irun rẹ̀ ò lè gbé ọ àlìjánnà tí ìwà rẹ̀ ò bá kún. Ẹnìkan ò sì ní gba ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ tí ò bá rí ìwà dáadáa. Ṣé la ilaha illallah tá Nábì wí làwọn ẹbí gbà fún? They were not convinced by la ilaha illallah that was chanted by Prophet Muhammad sallallahu alaihi wasallam. How would you tell people not to worship their deities without conviction? Kátó wo ń bá wí lẹ́nu ìwà ẹ̀wọ̀n wò. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní man wulidat lahu ibnatun. Man wulidat lahu ibnatun. Ẹ gbọ́ kó yé dáadáa. Ànábì ní gbogbo ẹni tó bá bímọ obìnrin. Falam ya'idha. Tínú ò wá bí débi pé obìnrin báwo jẹ́ ń pa àbí kí n abort ẹ̀ ń bọ̀. Oyún tó bá abort nígbà tí ò bá ti form kò sẹ́sẹ̀ ń bẹ̀. Ní tìtorí pé tó bá fẹ́ affect medical stability ìwọ ìyá tó gbé sínú tó sì jóyún ẹ̀tọ́. Tó bá fẹ́ affect medical stability rẹ a lè abort oyún, ṣẹ̀rí àfaramọ́. Tó bá ti wá fọ́ọ̀mù náà kẹ́ tó abort ẹ tọrọ àforíjì yín lọ́tọ̀ torípọ̀ ọ̀pá yẹn ni. Ànábì sì ní oyún tẹ́ jẹ́ kó wáyé tẹ́ pa yóò dúró dè yín jọ̀gbé àlìkíyámọ̀ kò ní jẹ́ lọ. Ànábì wá ní gbogbo ẹni tó bá bímọ obìnrin wà lámúyẹ̀ ìdíhá tí ò wá pa Wa lam yu'inha. tí ó sì render rẹ̀ useless. If you are a non-Muslim here, please listen to Islam, the message of Allah. If you are a Muslim here, listen attentively. You might not know it. Ọlọ́run ní ìdí Ànábì sọ fún wọn. Ẹni tó bá bímọ obìnrin tí ò wá render rẹ̀ useless, tí ò lólòkulò, lam yu'inha, tí ò jẹ́ kábùkù ó kàn, nínú àbùkù ní ká mọ̀ràn ọmọ lọlé ìwé. Obìnrin. Nínú àbùkù ní ká mọ̀ràn ọmọ lọlé kéwú. Lóbìnrin. Nínú àbùkù ní ká mọ̀ gbé ọjà lé ọmọ lérí kó mọ̀ kiri káàkiri. Ẹ̀yin tẹ́ gbọ́jà lọ́mọ lérí káàkiri, owó kí lẹ fi ní láti jọ yìí. Ẹnìkan kiri ọjà lówó rí láyé tẹ́ gbọ́. Àsìkò tó yẹ kọ́ mọ́ wà ń lè wẹ́ gbọ́jà lé lérí. Yóò láti ọjà gbọ́rọ̀, yóò rìn lókè súnà, òkè súnà, sábóláì, àmìlẹ̀gbẹ̀, mọ́rábá post office. Kí ní ń bá ká? Kí ní ó kù mọ́ tọ́kọ rẹ̀ ó jẹ lára rẹ̀ nígbàtí gbogbo ayé rẹ̀ ti gbóná lórùn? Kí ló kù mọ́ tóhun náà ó gbé lọlé ọkọ ńgbà tí ó jòkó ti ya rẹ̀ kó kẹ́kọ̀ọ́? Ẹ̀kọ́ tó kọ́ ni pé lọ bá ń kiri ọjà kọ́ sí mú wálé. Kò lè wúlò fọ́kùnrin. Ọkùnrin tó ní lárí kan ò ní jòkó ti yùn. A mọ̀ wá darí ibi iṣẹ́ bọ̀, a wà máa bọ̀ lágo 8. A wà ara àwọn ọmọ wa, ọmọ obìnrin ní post office yóò rú ọ̀gẹ̀dẹ̀ lágo 8 kí ní ń tà? Ago 7 kí ní ń tà? Yóò fún wa pọ́n sókòtò pọ́npọ́npọ́n. Sẹ́ẹ̀rọ báwọn èèyàn gidi ní wọ́n post office lálẹ́ ni. Èèyàn gidi ti tán post office lágo 7. Ẹ lọ́bẹ̀ lágo 8 alẹ́, àwọ̀ mí ní post office máa ń gbé wọ̀. Àwọn olóògbogbo ni máa ń wà ló tún àtòsí. Ẹ lọ́bẹ̀ máa jáde lára lẹ́wọ̀n gbà mí. Kò bá súnà mú lẹ́yìn kí ẹ máa jáde lẹ́yìn ìṣáyà mẹ́ máa jáde láti fi kẹ́kọ̀ọ́.
láti fi mọ̀ tí ń ṣẹlẹ̀ ọwọ́ afọmọ rẹ̀ lẹ̀ síbẹ̀ yẹn wọ́n wá mú ògógóró tán wọ́n dán sẹ́wò lára ẹ̀ ọmọ ọlọ́sàn tó ti ń lo iPhone ọ̀tẹ́ ló pálásà ọ̀sán ló ń tàbá mọ́ tó ń ta iPhone ni bẹ́lẹ̀ omi bá rí yàn yóò kọ́ yóò rálẹ̀ àwọn owó ló fún Ànábì ní gbogbo ẹni tí ò bá fọ ọmọ obìnrin rẹ̀ ilẹ̀ kí yẹ̀yẹ́ ó dé bá látara ìlẹ́kọ̀ọ́ látara ìlémọ̀ jòkó ti mọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ nínú ilé gan látara ìmọ̀ pìpíà bí ó sì wúlò fọ́kọ ẹ̀ kalẹ̀ lọ́la kí ló tún ṣẹlẹ̀. Ànábì ní gbogbo ẹni tó bímọ obìnrin tí ò wá tọ́ àwọn ọmọkùnrin jù ú lọ ọ̀pọ̀lọpọ̀ à ń fèsì àwọn ọmọkùnrin àwọn ni wọ́n gbẹ̀yìn wa Ọlọ́run ló mẹ́ni tí ó gbẹ̀yìn Ọlọ́run ló mẹ́ni tí ó gbẹ̀yìn ọkùnrin ò gbẹ̀yìn àná Muhammad Fatima tó gbẹ̀yìn Ànábì sáárò kọlẹ̀ parẹ́ ni oṣù mẹ́fà náà ló lò lẹ́yìn Ànábì fa sáárò kọlẹ̀ parẹ́ ní Islam Ọlọ́run ní ẹni tí ò bá tọ́ ọmọ ọkùnrin ju ọmọ obìnrin lọ tí ń túmọ̀ sí pé ó tọ́ ọmọ ọkùnrin pẹ̀lú obìnrin telepathically equitably a lè tọ́ wọn equally torí pé wọ́n ní differences ọmọ obìnrin ó tẹ̀ tún gbowó ìtọ́jú ju ọmọ ọkùnrin lọ Ànábì ní gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tí ò ní tọmọ obìnrin báwo Ọlọ́run ní èyí tó ṣe òun nìkan yóò fa sábàbí tí ó fi wà lìjẹ́ náà sáà mùsùlùmí ń tọ́ ọmọ obìnrin bó ti yẹ ká tọ́ wọn kódà ọ̀pọ̀lọpọ̀ ilé kéwú ló fail níbi ká tọ́ ọmọ obìnrin bí wọ́n ṣe máa ń mójú táwọn ọkùnrin tá lọ lé kéwú tá máa há gbogbo ẹ̀ tá máa mọ gbogbo ẹ̀ wọ́n lò wá fún training tá máa ti gbogbo wọ́n kọ́ àwọn ọmọbìnrin wa bẹ́ẹ̀ wọ́n máa fi wọ́n potí ni lọ potí fáwọn àfá jásán ìjábù tí ò ní làákàì bẹ́yàn bá ní ìjábù tí ò ní làákàì yóò sì jábù lò ẹni tí ó lò jábù ó fi jábù bù wọ́n fi bù ẹ̀kọ́ ní Islam everything is about knowledge that is why first revelation tọ́lọ́ fún àná Muhammad knowledge ni ó ní ikra read a Muslim that doesn't like reading is a half-baked Muslim àwọn àfáwáwí ìjẹ́ àwọn gan ní contact pẹ̀lú tọ́lọ́ wí fún rẹ̀ fojúkà gbogbo ẹni tí bá sì ń gbọ́ kó tó ṣe tó yẹ pé gbígbọ́ ní fi ń direct ìgbésí ayé rẹ̀ kò ní ní confidence yeah wa kullu man qallada fi tawhid imanuhu lam yahlu min tarididi mo appreciate àwọn Christians fún kankan tí Christian bá wà ń bí kó má bínú tí àwọn bá fi Islam hàn Christian tó jọ rẹ̀ wa yóò mọ̀ pé ayé ń bẹnu Islam Jésù ò lè sọ̀rọ̀ bá ṣe fẹ́yàwó torí kò fẹ́yàwó kò sí lẹ́ experience ẹ̀ ṣe mọ̀ bẹ́ẹ̀ àwọn tàwa ní full package aláà ní standard tó wọn torí kíni a ní contact pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run wa wọ́n sọ fún wọn church pé let's open our Bible to page kìnnìkan mùsùlùmí tó pọ̀ ń bí sábà ní ká pín Kùránì fáwọn èèyàn níṣẹ́ ààrẹ tó wẹ́wẹ́ kíkà lásán ò lè ká tó wá pé gbígbọ́ oyé ó yẹ kó dùn tì ọ́ lecture gbọ́dọ̀ dé level pé let's open our Quran to chapter kìnnìkan káwọn náà tẹ̀ mọ́ ní close contact ní tẹ̀yàn bá rí belief máa ń rinlẹ̀ lọ́kàn yẹn ju ní tẹ̀yàn bá gbọ́dọ̀ àwọn obìnrin wa ẹja fún wọn ní close contact close training nípa tí ń jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa tí ń jẹ́ bí wọ́n ti wúlò fún àwọn láyé nípa tí ń jẹ́ bí wọ́n ti lọ wúlò fún ọkọ wọn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tí fi parí ẹ̀mí ìfẹ́ sọ̀rọ̀ ju 5 minutes lọ́bọ̀ tó padà ẹ má bínú ó wà very important káwọn obìnrin wá yàtọ̀ sí bá ti ń lò bọ̀ love common love wọn ò mọ bí àwọn ọmọbìnrin wa nínú Islam wọn ò fẹ́ mọ tí ń jẹ́ romance nítumọ̀ rẹ̀ gangan wọn ò fẹ́ mọ kò fẹ́ yé wọn bá Nábì ti ṣàlàyé bóbìnrin ó ti bọ́kùnrin lò wọn ò gbọ́ rí wá sí they don't have close contact to their religion bẹ́ẹ̀ bá gbọ́mọ̀ míì mú tóhun ti gba counseling tẹ́ bá pàdé ọmọ obìnrin mi ń ta tí ẹ ṣe mùsùlùmí tó ti gba counseling about marriage tẹ́ bá lò lọ́sẹ̀ méjì erí yín wọ́n dàrú pé èmi ò máa gbélé ìlọlé o in tí ó máa dọ́ padà ní pé àpò òbòdì represent ẹ̀ lé wọ́n ní kí ẹ ṣe muslim èyí tá fi parí Ànábì wa Muhammad
ó ní gbogbo ẹni tí من على جاريتين Ọlọ́run bá bùn lọ́mọ obìnrin bó ti bùn ọ́fíìsà Dáúdù yìí ó ní ẹni tọ́lọ́run bá bùn lóbìnrin méjì حتى يدركا tí wọ́n fi wá dàgbà táwọn ọmọbìnrin yẹn fi dàgbà tán fi reach age of puberty ọ́fíìsà Mudassir دخلت أنا وهو الجنة كهاتين ó wá kọ́ wọn níkọ̀ tí wọn ò fi wá farapa lọ́dọ̀ ọkùnrin kan tí wọn ò jábálẹ̀ wọn pẹ̀lú zina tí wọn ò sì máa lò wọ́n tó máa fi polówó ọṣẹ káàkiri sọ́dọ̀ àwọn ọmọ tí wọ́n gbọ́jà lélẹ́rí wọn ní tí wọ́n fi wọ́n ṣe Táíwò lágò kan ọ̀sán ọ̀mọ́ gbogbo àwọn tán sílẹ̀ tán sí ṣọ́ọ̀bù tuntun tó ń Táíwò àwọn ọmọ tí wọ́n gbọ́jà lélẹ́rí wọn làwọn ń pè pé wàá jó wọ́n wàá jó òun wàá pa wọ́n fún 1,000 ibẹ̀ wọ́n ti gba nọ́mbà ọmọ mi wọ́n lálàsẹ̀ lómi lọ́wọ́ báyìí lónìí Sunday wọ́n lálàsẹ̀ lọ́wọ́ indi yàrá ògbà sára ní gbà sára lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí oní Sunday ẹ lọ sáwọn àwọn recreational centers káàkiri láwọn hòtẹ́ẹ̀ kéékèèké hùn ẹ láwọn ọmọ wa láwọn ọmọ mùsùlùmí wọ́n gbé trọ́fì sí wọn wájú lọ́wọ́ báyìí wọ́n mutí lọ́wọ́ báyìí lóbìnrin wàláhì gẹ́yìn ìfojú kan ọtí báyìí lọ́sàn báyìí lẹ́yìn inú fídíò until year 2001 kí n rí ọtí ń ta báyìí ìrírí until year 2001 mo sì lọ ságége ń jọ̀nà mo lọ sẹ́kọ̀ọ́ ni ẹ̀kejì tí ìrọtí lọ́sàn gangan tí ìrì ọtí lọ́sàn gangan 2007 ni mo ń bọ̀ látẹ̀kìtì mo wá gba lẹ́ṣà àwọn ọmọkùnrin méjì wá wà lédè ọ̀kadà àwọn méjì sì mutí ẹni tí ń gun ọ̀kadà mutí ẹni tó gbé náà mutí wọ́n á mú tó fọ́gbò méjì títì ẹ lọ sáwọn hòtẹ́ẹ̀lì tí ń gbọ́dọ̀ dákọ lọ́nà fàtẹ́ lọ́nà bíi tẹwà tẹ́lẹ̀ nírọ̀lẹ́ báyìí àwọn ọmọ wa mutí lọ́wọ́ báyìí láwọn obìnrin tí wọ́n lọ gbọ́jà lélẹ́rí pé ń bọ́ kiri ọjà káàkiri ẹ dákun àwọn ọmọbìnrin yẹn ṣe ń dákàn mọ́ fílẹ̀ anyhow àtọ̀ wọn jealously ni ló fi jẹ́ pé ọkùnrin tó bá fẹ́rù ọmọbìnrin tó ní lárí bẹ́ẹ̀ àtàdúà àti ìfẹ́ ni ó mọ̀ fi bá yẹn àna rẹ̀ lò wọn ò wà marriageable mọ́ Ọlọ́run kó dákun kó ṣàánú wa àfáà wa Daud èyí tí ó máa jẹ́ titi yín òun ni pé it is not yet a congratulatory event àti ìgbọ́dọ̀ sọ pé ẹ kú eríire báyìí ó dìgbà tẹ́ ẹ bá tọ́ wọn tán tá a wá screen wọn táwọn màláíkà screen wọn tó wá ní méjì nínú àwọn ọmọ tọ́ọ̀tọ́ yìí ti tó owó àlìjánnà ìgbà wọn látọ̀ pé ẹ kú eríire bẹ́ẹ̀ náà láwọn kí gbogbo ẹni tó bá bímọ obìnrin ìjọ mọ tiẹ̀ ò tí ì farapa àìlẹ́kọ̀ọ́ obìnrin yóò fi di pé ọkọ òun ò lè báwọn láṣepọ̀ kó doyún yóò wá wò pé òun ò fẹ́ kú òun lè rẹ̀ jẹ́ ń bímọ fẹ́lẹ̀ yìí kí n gbé wálé jẹ́ ń bímọ fẹ́lẹ̀ yìí kí n gbé wálé jẹ́ ń bí fútọ̀ tó bí wá ń bímọ mẹ́rin tọkọ ò ní kankan bẹ́ẹ̀ Islam kọ́ wa pé bọ́kọ ò bá lè ṣe ẹ̀tún wọn ká ẹ̀yà wọn divorce wà divorce is not a thing of is not unfortunate thing tí ò bá ti work out ẹ̀yà wọn window ni ẹ̀kọ́ yẹn ni ò dákun torí Ọlọ́run ẹni tọ́lọ́run bùn lọ́mọ obìnrin ó ti bùn yín ládánwò Ànábì ní ó ti bùn yín ládánwò tẹ́ bá wá ládánwò yẹn páàsì wàláhì wà lìjẹ́nà láláì níwòwe